ọmọ Yorùbá ẹ̀rọ gbọ́ orin bàbá mi Sunday Adéníyì Adéyẹmọ ná ètò mọ̀ bá ètò lọ. Wọ́n bí ìṣòmọ Mọ́jàsọ́lá ikú bàbá ẹrú kú akọni ènìyàn ní Mọ́jàsọ́lá ikú bàbá ẹrú kú tó bá máa ti máa nábì máa jà ó máa ti mọ̀ yàn Ìgbòho òòṣà tó bá rí ṣe tó á lè fún irun ìrànmẹ̀ tó láwó ya pépà ni Ìgbòho ò lè gbà pé kó máa rí èèyàn jẹ àbàbíkú èèyàn tí kú àti hù tó fẹ́ kú o tàbí rere tó bá fẹ́ sọnù kó wáyé ọmọ ìyá ọmọ kóòtù òjíire àwọn ọmọ Ìgbòho òòṣà ní gbogbo wa ẹ má jẹ́ ká dá ọ̀tọ̀ ẹ jẹ́ ká gbárùkù Ìgbòho òòṣà pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àwọn Yorùbá mo kéyìn bàbá mi àtẹ̀yìn màmá mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi nílé lóko àtìlẹ́yìn òdì níbikíbi tẹ́ bá ti ń wò mí tẹ́ bẹ̀ sí mọ̀ mí wípé mi kì í rí ìrà tí ò lọ́mọ nínú ìròyìn tí mo tún mú wá fún wa yìí ìròyìn tó tún jẹ́ ní mo tún mú wá fún wa o tí a bá ń sọ fún yín wípé iná ń jó lórí omi ẹni kìlọ̀ kéwé wá a ní àwọn Fúlàní iṣẹ́ gbogbo àwọn ẹ́míà tó wà ní nọ́ọ̀tì pátápátá Boko Haram ní gbogbo wọn Boko Haram ní gbogbo wọn látòrí olórí wọn Sultan Sokoto pẹ̀lú gbogbo àwọn tó kù
Boko Haram ó ní gbogbo wọn. Wọ́n ètò wá ṣe Boko Haram nìkan, gbogbo wọn pátá ló ní plan sórí ilẹ̀ Yorùbá, gbogbo wọn ló ní plan láti gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa. Ọmọ Yorùbá, mo ní information méjì kan tí mo tún mú wá fún wa o, tí màá play fún wa àjọbí tí a gbọ́. N lè fi mọ̀ yìí pé gbogbo àwọn emir tó wà ní north pátápátá Boko Haram ni wọ́n. Boko Haram ni wọ́n o. Ọmọ Sultan tó gangan lọ́sọ̀rọ̀ yẹn jáde. Ẹ fìdílé nǹkan, ẹ jẹ́ ká jọ fìdílé nǹkan, ká jọ gbọ́ ọ̀rọ̀ náà. Àwọn ọmọ kò tó jíire. Àníṣe gbogbo ìwà ìbàjẹ́ táwọn nọ́tánà ń wù làwa lámọ̀ wá expose ẹ̀ títa. Òun ló fà tí olórí wọn Sultan Sokoto tí fi ń pe YouTube, Facebook, tí fi ń pè ní terrorist group, terrorist organization. Ṣé ẹ ti wá rí? Wọn ò fẹ́ kí àwọn èèyàn máa gbọ́ gbogbo ìwà burúkú tí wọ́n fẹ́ wù sí gbogbo ọmọ Nàìjíríà, àgàgà ọmọ kóòtù òjíire, àgàgà ọmọ Yorùbá. Ọmọ Yorùbá, ẹ tètè ká tètè jí lójú oorun wa. Ìgbòho Òòṣà ti là wá níyè, ó ti là wá lójú. Ẹ má jẹ́ ká dúró tẹ́tẹ́rẹ́ mọ́. Ẹ jẹ́ ká tètè gbọ́ ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ ń pa. Ìgbòho ń pariwo tantan wípé ṣé ọmọ Yorùbá, àsìkò ti tó. Ẹ jẹ́ ká jí lójú oorun wa, ká dìfẹ́ ìdílé bàbá wa. Ẹ má jẹ́ kí àwọn àtọ̀hún ìwà kankan wá gbalẹ̀ lọ́wọ́ wa. Ẹ má jẹ́ kí wọ́n gbalẹ̀ lọ́wọ́ wa. Bí wọ́n ṣe ń pa wá ti ń pọ̀ jù, bí wọ́n ti ń jí wa pé ti ń pọ̀ jù. Kí ló dé? Tó wá dáa káwá finá sórí òrùlé sùn bí? Só dáa tí gbogbo àwọn ọmọ Yorùbá finá sórí òrùlé sùn? Só dáa ká fowó lẹ́rán ká sì mọ gbogbo ìtú táwọn Fúlàní wọn tí wọ́n fi àwọn èèyàn wa pa? Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dìde o, ẹ jẹ́ ká dìde o, ká jà fẹ́tọ̀ wa o. Ilé ti tó lọ o. Àwọn Fúlàní wọn ò mú léré fún wa o. Wọn ò mú léré fún wa o. Ẹ jẹ́ kí àjọ farabalẹ̀ gbọ́ ìròyìn tó mú wá fún wa. Nínú ìròyìn méjì, ẹ jẹ́ kí n play ọ̀kan fún wa ná, ká tó fi jára wa gbọ́. Ẹ má bá wa ká lọ, ẹ sì mọ́ gbàgbé láti bá wa pé ètò yìí o. Ẹ bá wa pé ètò kó lọ dáadáa. Tó lè bá wa pé a tún ti mú ìròyìn tó dùn skátà orí àwọn Sultan Sokoto àti mú etí gbọ́ yín. Ẹ̀yin yẹn wá, a tún ti mú ìròyìn tó dùn skátà ọpọlọ wọn. Àníṣe àwa ojoojúmọ́ láàmú expose gbogbo ìwà burúkú tí wọ́n máa ń wù, gbogbo ìgbésẹ̀ burúkú tó bá ń gbé lórí ọmọ Yorùbá àti gbogbo Nàìjíríà. Àwa o àmọ́ wá láti wá máa expose ẹ̀ síta fún fẹ́yìn yẹn wá láti jẹ́ kẹ́ mọ irú èèyàn tí wọ́n ń jẹ́. Èèyàn burúkú ni wọ́n yé ṣe ní àbátò, wọ́n yé ṣe ní àjírí, wọ́n yé ṣe ní àjíkò. Èèyàn burúkú ni wọ́n, ọmọ Yorùbá. Anymore. Stop praying behind Fulani scholars. Stop respect Fulani traditional ruler. They are all Boko Haram leader. To be frankly with you, let me tell you something, Nigerian. Badar Abubakar, Minister Defense, he is a terrorist. He is a terrorist. Nuhu Ribadu is a terrorist. Bello Matawalle, former governor of Zamfara, is a terrorist. El Rufai, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lami and Sunusi, Sila Lamido, Gumi, Pantami, Abdallah Gadan Kaya, Yahya Jingir, Mansur Sokoto, all of them supporting this terrorist activity. Which Fulani doing now? To be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto. If we want peace in this country, we have to catch them. As they catch Balla Badejo, Yetta Allah leader. He's in prison now. But he's a little leader.
if we want peace in this country. So we have to catch Shaitan of Sokoto or Sultan of Sokoto. He is a big leader of terrorists in this country. If we want peace in this country, we have to catch Tahir Bauchi, Azanzagi, Karibullah, Yahya Jingir, Gumi. If we want peace, if we want peace in Nigeria, we have to catch these people. Seriously. Látorí Sultan Sokoto àti gbogbo àwọn èèyàn wọn tó kù, gbogbo wọn ta ni terrorists. Báwọn Boko Haram tó ti ń dà wá láàmú, táwọn bandit tó ti ń dà wá láàmú, táwọn herdsmen tó ti ń dà wá láàmú, gbogbo pátá ló lọ́wọ́ ń bẹ̀ èèyàn wa. Gbogbo pátápátá ló ní owó níbẹ̀. Ẹran bá wa ká lọ. All of them are terrorists. They are the leader of Boko Haram. Yes. They are the leader of Boko Haram. Who is Boko Haram? Buba Maro Metesini, who's unalive millions of Hausa people. There was a little girl. Many of them, you don't know about him. Buba Maro Metesini, he is a Fulani man. Sheikh Shagari brought him to Nigeria. He is in Cameroon. More than 2 million houses. Analyze them. He used religion. Hausa people. Analyze them. Do not let anyone to use religion to deceive you. They don't care about religion, Fulani. They don't have religion. They don't have religion. As they don't have land, they don't have culture, they don't have clothes, they don't have dignity, they are gypsy. So why you let this gypsy to deceive you? Hausa people, we have great history. We are nice people. We are very peaceful people. Stop marry Fulani women. And thank you, because I heard a lot of good news. Thousands of Hausa people divorce Fulani women. It really makes me happy. Thanks, Hausa people. Thank you, Hausa people. You make me happy. Because we don't want any children between Hausa and Fulani. We don't like them. We are clean, nice people. We don't want to mix our blood with the evil people. Look at them. Hausa people, do you remember when Fulani burned 42 houses in the bus? No one single Fulani say anything about it. Do you remember? When Fulani unalived 200 Hausa Muslim in the mosque during Friday prayer? Do you remember when Fulani unalived Hausa Christian in the churches in Kaduna State? No one say anything about it. How about Jos? How about Benue? How about Taraba? How about Kaduna, Southern Kaduna? Fulani unalive people day and night. No one say anything. So our life have no value? This is question for Nigerian people. My name Alumbaji Tami. Hi guys, you've all heard it now. As you can see, the Hausa people are saying the Fulanis should leave their land. This is not a joke. Terrorist. Nuhurubado is a terrorist. Balla Matawalle, former governor of Zamfara, is a terrorist. El-Rufai, Atiku Abubakar, Rabi Musa Kwankwaso, Sunusi Lamido Sunusi, Sila Lamido, Gumi, Pantami, Abdallah Gadan Kaya, Yahya Jingir, Mansur Sokoto, all of them supporting this terrorist activity which Fulani doing now. To be frankly with you, those people carrying gun around Nigeria, they are not a real terrorist. A real terrorist is Shaitan of Sokoto.
ohun tí mo play fún wa ṣé ẹ ti rí ṣé ẹ ti gbé gbogbo ọ̀rọ̀ tí Umar yẹn sọ nínú ohun yẹn wípé gbogbo àwọn emir tó wà ní north pátápátá àwọn gangan ni olórí àwọn Boko Haram, àwọn gangan lolórí àwọn bandit, àwọn gangan lolórí àwọn herdsmen torí ìwà burúkú tí wọ́n wù fáwọn Haúsá ní nọ́ọ̀tì tí wọ́n ń pa Haúsá nípakúpa tí wọ́n fún wọn lọ́kàn balẹ̀. Irú ìwà yẹn náà ni wọ́n fẹ́ wù fáwa ní ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ wá ṣe the same thing fáwa náà nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá tó wá dáa ká lajú wa kalẹ̀ títà rògbò kó wọ̀ bí. Òun làbí expose ìwà burúkú wọn síta fún yín ojú lè bá a là kẹ́lẹ́ bá mọ̀ wípé àwọn pípì yìí wọn ò fẹ́ràn wa, ojú ẹnìkan ni wọ́n ń ṣe fún wa, ọgbọ́n àti gbalẹ̀ wa ni wọ́n ń ṣe fún wa, èdè kí wọ́n fẹ́ràn wa débẹ̀. Àwa ni ká wake up, ká mọ̀ torí àtẹnujẹ ká ta ilẹ̀ wa fún wọn, ká mọ̀ torí àtẹnujẹ ká ta ẹ̀mí àwọn ìran wa fún wọn. Àwọn ọmọ Yorùbá ìbá dáa ká gbọ́ ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ ń pa, ìbá dáa ká gbọ́ ariwo tí bàbá wa Professor Banji Akíntóyè ń pa. Ọmọ Yorùbá nínú ìfọwọ́lẹ́rẹ́ tí mo mú wá fún wa ẹyọ kan mo ti play yẹn, ẹ jẹ́ kí n play kejì, kẹ́ ẹ tún gbọ́ ìwà burúkú táwọn ìjọba Nàìjíríà tún ń wù lórí gbogbo ọmọ Nàìjíríà, àgàgà àwọn ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ogún ti wọlé dé o. Fídíò tí mo ṣe láàárọ̀ tí mo drop, mo lè pe ẹgbọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀, ẹgbọ́ àbẹ́ gbọ̀wọ̀ tí mo sọ ń bẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kìí ṣe eré o, ọ̀rọ̀ tó wà nílẹ̀ kìí ṣe eré o. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ mọ́ gbáradì o, àwọn pípù ti wọlé o, àwọn pípù wọ́n ti wà ní ilẹ̀ Yorùbá o, wọn ò mú léré fún wa o. Ọlọ́run bá gbọ́ Olódùmarè ń gbọ́, wọn ò mú léré fún wa o. Wọ́n ti ṣetán láti gbé àwọn gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni o. Àwa ni ká má jókòó tẹ̀tẹ̀rẹ̀ mọ́, ẹ jẹ́ ká lọ mọ́ jẹ ewédú àtẹ̀fọ́ kábà àwọn òfin ní káwa o. Tó bá ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ ti bẹ́ẹ̀ kó bá lójijì làbí àfẹ́ kó bá lójijì làbí ń pawó síta o, àfẹ́ kó bá wa lójijì òun làbí ń pawó síta o. Fẹ́yìn èèyàn wa o, ẹ má kọtí ikún tí ariwo tá à ń pa yìí o, ẹ má kọtí ikún tí ariwo tá à ń pa yìí o. Ohun tó ń bọ̀ òun là ń mú etí ìgbọ́ yín o, kì í ṣe fake news o, kì í ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ o. Ẹ mọ̀ ìwà pé à ń fún ní ìròyìn ẹlẹ́jẹ̀ o. Ìròyìn tá à ń mú wá fún yìí kì í ṣe ìròyìn ẹlẹ́jẹ̀ o, ìròyìn tó jẹ́ ní òní o. Ọmọ Yorùbá ẹ fi etí Yorùbá gbọ́wọ́ wa, ẹ fi etí ọmọ ọkọ gbọ́wọ́ wa, ẹ má fi etí ọlọ́tẹ̀ ẹ má fi gbọ́wọ́ ariwo tá à ń pa fún yín o. Torí tẹ bá fi etí ọlọ́tẹ̀ fi gbọ́ tó bá délé tán ẹ padà jẹ̀bi lọ́wọ́ ara yín o. Àmọ́ tí ẹ bá fi etí ọmọ ọkọ tó jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ní tẹ bá fi gbọ́ ẹ mọ̀ pé ọ̀tá ń sọ fún yín òdodo ọ̀rọ̀ ni o, òdodo ọ̀rọ̀ ni o. Sisters, something seriously is happening. Something very serious is happening. And our so-called political elites and leaders do not care. They're not doing anything about it. They feel very unconcerned about it. Our political elites do not care about it. Our people are left rudderless, tossed here and there by the tempests and the winds of the sea. Nobody cares. Every day we hear stories of thousands and thousands of
Futajelong Kampari Fulani being transported by every means of transportation down into our land, down into the John Nation, down into Ebola. Gbogbo kì í sílé lára bá wọn àwọn Fúlàní náà ni. Àwọn Fúlàní náà ni gbogbo ìwà ìbàyéjẹ́ wọn ló kú sí. Òun ló fà tó lórí wọn fi dìfẹ́ social media. Gbé níjọba kó stop social media torí pé wọ́n mọ̀ ìpín gbogbo wà bú tó máa ń wù. Àwa àmọ́ expose ẹ̀ lórí ìta fún àwọn èèyàn wa. Òun lórí wọn fi sọ fún àgbàlagbà Facebook dey tell organization abẹ́rẹ́ tí wọ́n mọ̀ pé àṣírí wọn ti tú ojoojúmọ́ làṣírí wọn tú àṣírí wọn ò bò mọ́ torí wà búburú tí wọ́n ń wù kò sì ní bò ó dùn mọ́ tú sí ni òun làbí ń ké pé gbogbo ẹ̀yìn yẹn wá ẹ mẹ́rin ká jókòó tẹ́tẹ́rẹ́ ẹ̀dì mẹ́rin ká dákẹ́ tá a bá dákẹ́ ara wa ó bá wa dákẹ́. Damn into Shekuru land, damn into Okoni land, damn into Yoruba land, damn into Edo, every day. In the most unthinkable factions, in their thousands. If you go to Bayelsa today, as I'm talking, all the fishing settlements and the farming villages are occupied and controlled by these fellows. Where job people were strong, we came here, nothing is going to happen. A man is only strong when he's with his people. When he has enough number to overcome his enemy. We should not underestimate these people. They have our money with us. They have been receiving tons and tons of our money. Their brother Abacha stole and sharing it amongst themselves. A minister in a federation came to say they're sharing the money in the north because there are no poor people in the south. And where are our governors? Where are our local ministers? Where are our women rights ministers? Where are our women rights lawyers? All of them, they close their mouth. But this is more sinister. This is more sinister. They are coming here. They are changing. Ọmọ Yorùbá, eléyìí ni aníká tó mú ti gbọ́ yín. A sọ fún pé gbogbo ìgbà tá a bá ti ń gbọ́ ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ ìbàjẹ́ táwọn pípín ń wù, a ní jẹ́ kí etí kó di sí i. Gbogbo ẹ̀ láwọn mú ti gbọ́ yín. Mo lérò pé èyí tá a tún wá fún yìí náà, mo lérò pé ẹ fi tara yín gbọ́ dáadáa. Ẹ fi tara yín gbọ́ dáadáa. Gbogbo àwọn gọ́fúnà sí wa, àwọn rẹ́ẹ̀pù wa, àwọn sẹ́nítọ̀ sí wa, gbogbo àwọn aṣojú ilẹ̀ Yorùbá pátá, gbogbo ẹni wọ́n gbọ́ o, gbogbo ẹni wọ́n rí o, àmọ́ wọ́n fọwọ́ lẹ́rán, wọ́n ń wo àwọn mẹ̀kúnnù níran. Bó wá ní àwọn mẹ̀kúnnù àdé ní jà fúnra wa? Bó láti ní gbìjára wa? Ókè, ẹ̀yẹ wa, ibi tí a fi ìpàdé ètò tòní ibi tábí sí náà nì. Ṣẹ́dígbọ́ ẹ̀yẹ wa, a ti mọ́ gbàgbé ẹ bá wa pín ètò yìí kó lọ dáadáa o. Ṣẹ́dígbọ́ káwọn èèyàn wa pé bá pé a ti wá dúọ̀bù news, another news síta. Ṣẹ́dígbọ́ ẹ̀ṣẹ̀ gan ni. Mo kí yín o, ojú tẹ̀ fi ń wo ojú náà ní fọ́ o. Bẹ́ẹ̀ ni títẹ̀ fi ń gbọ́ ẹtí náà ní di o. Ọwọ́ tẹ̀ bá wa pín ètò yìí ẹni fọ́ náà gbọ́mọ sí o. Àwa lámọ̀ wa bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà lámọ̀ dé bá o. Ẹ bá wa subscribe tó YouTube channel wa. Ṣẹ́dígbọ́ Ifedemi TV so ni ó kọ YouTube channel wa. Ṣẹ́dígbọ́ ẹ bá wa subscribe sórí ẹ̀. Ẹ fi yẹn fi ràn wá lọ́wọ́. Ọ̀nà tá a lè gbà tá a fi lè jà fún ìran wa òun náà làwa náà ń tọ̀ yìí. Ṣẹ́dígbọ́ gbogbo wa a lè kọjú síbì kan náà láti jà fún ìran wa. Oníkálukú gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ṣẹ́dígbọ́ ẹ ṣe ìyá ni o. Kò sí wa kò ní rẹwà o. Wọ́n wá gbàdúrà fún gbogbo ẹni tẹ́ ẹ̀ ń wo ètò wa, tẹ́ ẹ̀ ń wo ètò gbogbo àwa mẹ́díà tá à ń já fún òmìnira Yorùbá. Ibi tẹ́ ẹ̀ ti ń mú owó kò ní tán bẹ̀ o.
àbùdín tolókun bẹ́ẹ̀ ni àbùdín tọlọ́sà àpò sàṣàmù wá kì í gbẹ àgbo ò ní gbẹ o lágbára lọ́wọ́ Ọlọ́run o Elédùmarè yóò dìbò bá àbùkù fún yín ni o ẹ dìbò bá àbùkù fún yín láti mọ rí owó fún wa dátà láti mọ gbogbo news bá ń lọ lórí ọ̀rọ̀ ilẹ̀ kọ̀ọ̀kọ̀ jíire yóò túbà yóò tújẹ fún wa láti Èdùmàrè orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.